Ọlọ́run sọ pé òun ṣe kíni òun wà pẹ̀lú rẹ. Lórí ọ̀rọ̀ ìlera rẹ ni bóyá Sátánì fẹ́ mọ́ ó gbìyànjú àti fẹ́ fi àìsàn kan sí ọ lára ni Ọlọ́run ní kó ṣe kíni o má bẹ̀rù ṣe gírí òun ṣe kíni o òun wà pẹ̀lú rẹ. So tí ọ̀rọ̀ yẹn tó bá nítumọ̀ sí ọ ó wà lè dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run yẹn láì ṣe kíni o láti kọjú ìjà sí òkè yẹn. Jésù Olúwa ṣe mọ̀ pé mo sọ fún wa ṣé jẹ̀ẹ́dógún mo sọ Jésù Olúwa ìwé Máàkù orí 11 ẹsẹ̀ 23 23 ó ní ẹnikẹ́ni tó bá wí fòkè pé sídìí kò sì bọ́ sínú òkun tí kò sì sí iyèméjì nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n tó gbàgbọ́ pé tóun wí yóò ṣẹ ó ní yìí tó sọ yẹn ó ní yóò wá sí ìmúṣẹ. So ó ní ṣègìrì o ṣègìrì o Ọlọ́run wà pẹ̀lú rẹ. So dúró ṣinṣin lórí ntí ọ̀rọ̀ rẹ̀ sọ kó o sì máa fi ronú kó o máa fi sọ̀rọ̀ kó o máa fi hùwà ṣe kó o máa fi gbé ìgbésẹ̀. Ẹlòmíì ìgbésẹ̀ rẹ̀ ìjọ náà mò ń sọ kankan pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí ló ṣe pé tí wọ́n bá ti gbénu ilé kan báyìí bóyá wọ́n ní pé àwa aláàkánṣẹ́lẹ̀ bó o onígbàgbọ́ ó ṣe wọnú ilé o lọ rẹ́ẹ̀tì ilé ló bá sáko mbẹ́ torí pé àwọn ẹ̀mí èso ń jẹ ọ lẹ́nu ọ̀rọ̀ ò tí ì jẹ ọ̀rọ̀ Ọlọ́run tó bó ṣe yẹ ni o. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó o bá jí ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe pé o jẹ́ dé dójú àmì ńgbò bá ti délé yẹn gan tó bá ṣe pé àwọn ẹ̀mí èso kan wà bẹ́ẹ̀ ibo àwọn ló yẹ kí wọ́n ṣe kí ni o kí wọ́n pààkì ẹrù wọn kí wọ́n kó mbẹ́. Ṣùgbọ́n ṣe ni láàánú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lónìí ẹrù wọn àkókò máa ń tọrọ Ọlọ́run sọ ìgbé ayé ẹrù ni wọ́n sì ń gbé. So tí táwọn ẹ̀mí èso kan bá wà níbì kan wọ́n àṣẹ ẹ̀mọ̀ pé mo máa ń sọ kankan Sátánì mọ̀ tó bá mọ̀ tó yẹ kó mọ̀ ó sì mọ̀ tí ò bá tó tí wọ́n fúnra rẹ̀ tó mọ̀ tó yẹ kó mọ̀. Yẹn tó sọ lẹ́ẹ̀kan sí ṣe ra àwọn ẹ̀mí èṣù Sátánì olórí wọn àti gbogbo ẹ̀mí èṣù pátápátá tí wọ́n bá mọ ẹni tó mọ irú èèyàn tó jẹ́ wọ́n máa ń yàgò fún irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń yàgò. Ṣùgbọ́n tẹ́ bá rí pé ẹni eléyìí kò sí nǹkan kan náà kò sí nǹkan kan nú ẹ̀ tí mo sì ń sọ yẹ kì í ṣe pé bí Ọlọ́run ò sí nú ẹ̀ Ọlọ́run kókó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé nǹkan tí Ọlọ́run tó wà pẹ̀lú Jóṣúà yẹn tó sọ fún Jóṣúà kò sọ pé mo ti wà pẹ̀lú rẹ so o nídìí àti ṣe nǹkan kan mọ́ rárá o ní olójúṣe lóòótọ́ ni pé mo wà pẹ̀lú rẹ wọn ò sì ní fi ọ́ lẹ́ o ṣùgbọ́n tó o bá ṣe gírí tó o bá mú àyàlé ìwà láàyè mi nú ayé rẹ yẹn yóò tilẹ̀ dàbí pé kò sí mbẹ̀ ni o ṣe ti rí báyìí. So Sátánì mọ̀ àti eléyìí ojú eléyìí so ngbò tó bá ti ranjú mọ́ lẹ́ẹ̀kan tó rí pé eléyìí ó ti dára nù yóò wá máa ṣe kéde yóò wá múra sí iṣẹ́ rí èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run tí ẹ fi wà ní ìgbèkùn Sátánì nìyẹn lónìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé kí ni Ọlọ́run ti fún ọ ní àṣẹ lórí Sátánì ó ti gbà kúrò lé abẹ́ ìṣàkóso Sátánì ṣùgbọ́n ìwọ fúnra rẹ nítorí ẹ̀rù ó ṣeéṣe kó o tún fira rẹ sínú ipò tí ò yẹ kó o sínú ẹ̀ rárá. Jóṣúà Ọlọ́run sọ fún ó ní má ṣe bẹ̀rù kí àyà kí ó má ṣe fò ọ́ nítorí pé Olúwa Ọlọ́run rẹ wà pẹ̀lú rẹ níbikíbi tí ìwọ bá ń lọ. Màmá sọ pé Olúwa Ọlọ́run mi wà pẹ̀lú mi níbikíbi tí èmi bá ń lọ. Ṣó mọ̀ pé orí kẹjọ la ti ń bọ̀ màmá tàbí orí kẹwàá àti kọ́kọ́ níbi tí Ọlọ́run tún ọ̀rọ̀ sọ fún Jóṣúà ní ẹsẹ̀ kẹjọ yẹn pé má bẹ̀rù ọ̀gá yìí mo ti fi wọ́n lé ọ lọ́wọ́ o. Nígbà tó sì di ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ló bá sọ fún àwọn ọmọ ogun tí wọ́n bá tí àwọn ọmọ ogun Ísírẹ́lì pé ẹ̀yin ọmọ ogun o ẹ má ṣe bẹ̀rù ẹ má sì ṣe fòyà. ẹsẹ̀ 25 ó ní ẹ ṣe gírí kí ẹ sì mú àyàlé nítorí pé báyìí ni Olúwa yóò ṣe sí àwọn ọ̀tá yín gbogbo àwọn tí ń bá yín jà. So tí Ọlọ́run sọ fún Jóṣúà lòun náà bá ṣe kíni ló bá tún transfer rẹ̀ sí wọn pé ẹni tó Ọlọ́run sọ lélẹ́yìí. So ẹ̀yin ọmọ tẹ́ ń bá mi rìnrìn àjò ẹ gbọ́dọ̀ bá mi rìnrìn àjò pẹ̀lú ẹ̀rọ kẹ́yìn náà kẹ́ ẹ ṣe kíni o kẹ́ ẹ ṣe gírí kẹ́ ẹ mú àyàlé ìgbà náà lẹ́wàá rí ìṣẹ́gun tó yẹ kẹ́ ẹ rí. Màmá sọ pé ìgboyà so ìwọ náà gbọ́dọ̀ gbóyà kó o gbóyà nínú Jésù Olúwa kì í ṣe nínú ara rẹ o kì í ṣe nínú akitiyan rẹ kì í ṣe nínú bó ṣe lè gbàdúrà tó kì í ṣe nínú bó ṣe lè gbààwẹ̀ tó ṣùgbọ́n nínú Jésù Olúwa nínú ọ̀rọ̀ rẹ̀ kó o dè mú ṣinṣin ìgbà náà lórí pé ìgboyà ṣòṣe ìṣẹ́gun ṣòṣe ni ó mọ̀ rí inú ìgbésí ayé rẹ̀. ẹjá tẹ̀síwájú tó bá lọ́sẹ̀ tó ń bọ̀. mọ́mí ṣe ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ Bíbélì ni o ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a ṣe ń wò náà ni mo pè ní ìgboyà. Fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793. ẹ tún lè dáńlóòdù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. ẹ̀kọ́ Bíbélì Jésù níbi gbogbo. Ọmọ Ọlọ́run ti ṣẹ́gun fún mi. ẹ̀rù sí mọ́ ó wá dá mi láre. Ìgbàgbọ́ lè kọrin pẹ̀lú ayọ̀.